Lizzy ìrọ̀dórí igi òpin òtítọ́ rìnrìn òtítọ́ dọ̀run àjùlé gbóná kí ló dé tí rọ́bà yìí ẹ̀jẹ̀ náà kí ló dé tí rọ́bà ìwà yìí ẹ̀jẹ̀ ó dé tí a tún bọ́ sórí social media ó ti bẹ̀rẹ̀ sí parọ́ ó lọ bẹ Kọ́lá Olootu sí ẹ̀mí abẹ́yàn sí ẹ Lizzy for what náà ṣé torí irọ́ burúkú tó ń pa ni máa ṣe bẹ̀yàn sí àbí torí kíni gbogbo tó ń ṣe kan sí tó ṣèkì ní bẹ́ẹ̀ ṣé o mọ tó ń ṣe ṣá ṣé o mọ tó ń ṣe Lizzy ó bẹ̀rẹ̀ sí parọ́ kiri wà yìí tí máa kọ́kọ́ fi bẹ̀ẹ̀ náà for what reason ìwà àtàwọn kí ló ti pè wọn náà àwọn warriors tálẹ̀ ń ṣe warriors lè lórí ṣe bó ṣe oníkálukú yín sanwó lówó tó bá yín lẹ́nu ni wọ́n bẹ̀rẹ̀ sí parọ́ kiri lórí pé mo lọ ṣe interview mo lọ grant interview lọ́dọ̀ bàbá Kọ́lá Olootu let me tell you one thing kò sí nǹkan tó burú kí àgbàlagbà pè mí mo fẹ́ kó wá ṣe interview pẹ̀lú mi lọ́tọ̀ tá ti ní ládéhùn tẹ́lẹ̀ kọjọ́ dẹ̀ pé kí n dẹ̀ lọ so gbàtọ́jọ́ máa ti fi wá pé tí wọ́n ti fi wá bẹ̀rẹ̀ dàgbàdàgbà tó ń ṣe kí wá ní mi lọ so tí n bá wá débẹ̀ tó bá wá béèrè ọ̀rọ̀ nípa pé kí ló ṣẹlẹ̀ láàrin mi àti kí n máa explain so tágbàlagbà bá wá sọ fún mi wípé ókè o ọ̀rọ̀ yìí o mi fẹ́ pé awuyewuye wà mọ́ o rí ń bẹ̀ bí mo ti sọ fún ẹ pé tó má ti lè bá wọn náà sọ̀rọ̀ kó panu mọ́ so kí ló dé tí mo wá fún àgbàlagbà ní ọ̀nà èmi àgbàlagbà kọ́ mi ìyá mi kọ́ mi mo bẹ̀rù àgbàlagbà mo bẹ̀rù ìyá tó bí mi lọ́mọ báwo ni Kọ́lá Olootu ṣe máa bá mi sọ̀rọ̀ ṣé kí n máa fò gàngàn wájú wọn ni so tí n bá ti wá sọ fún wọn wípé tó tẹ́ ẹ bá ti sọ wípé kógun mi ẹ sọ fóun náà pé kógun mi ṣé ẹ̀bẹ̀ nìyẹn àbò ṣé ọmọ tó ń ṣe ni irọ́ ṣe irun tiẹ̀ sí ipò báyìí ẹ̀yin èèyàn mi lè jàre ẹ̀yin èèyàn mi ẹjọ́ torí tọ́lọ́ lẹ́yìn tèmi ni omi ò sọ pé àwọn warriors yẹ o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ pé wípé tó jẹ́ pé ẹ rí òdodo ẹ̀dẹ̀ ń tẹ̀lé òdodo lọ irọ́ ló ń pa o gbogbo ohun tó bá tó ti sọ sọ́fà irọ́ ni Lizzy ń pa irọ́ burúkú ẹjọ́ who is she ẹjọ́ wẹ́wẹ́ ó yá ó rí òfin mú mi gbogbo ọ̀nà tó ń gbáyọ ni mo gbé ẹ dálẹ̀ ẹgbẹ́ bí wà bájúmọ̀ gbélé tẹ́mi tí bá wá gbé ẹ dálẹ̀ ṣe bí yẹn ló fi rìn tó lọ wá ẹnìkan lọ kọ́ máa wá fi tírẹ́tì nẹ̀ ó ti bímọ ó ti fẹ́yàwó iye báyìí èmi fẹ́yàwó mẹ́rin ìyàwó kan oṣù ni mo ní kò dẹ̀ sí kan tó burú ní pé ẹnìkan ti bímọ fún yàn rí kí ló ṣẹlẹ̀ ṣé crime ni ẹni ó ti bímọ fún ẹni ṣé ẹ̀wọ̀n nìyẹn ni tí ó mọ tó ń ṣe ṣáàtì wà àtàwọn warriors ẹ jẹ́ kó ní yín máa pẹ́ náà ẹ̀dẹ̀ àìwí wórówóró ẹ̀ ṣe jágbàjàgbà játijàti kí ló ṣe yín ọ̀dẹ̀ dìdìrìn ṣé ó laka ìràrá ni mo ní ṣé ó laka ìràrá ni ó kàn purọ́ ṣé ìwọ ló máa dájọ́ anybody ta ni láti dájọ́ ènìyàn òun dúkọ̀ kó máa gbogbo ènìyàn òun gbé àwọn èèyàn ṣe pé òun ṣe gbogbo ẹ̀ ìwọ gàgàgàgàgàgàgà tó jẹ́ pé ìwọ gàgàn má wọrí ṣùgbọ́n ẹ má dá lówó ẹ̀yin tèmi ẹ má fọ̀ mí bẹ̀rù ẹ̀ gbogbo jágbàjàgbà tó ń ṣe yẹn kò ní ìtumọ̀ kankan sí mi o ṣó ti yẹn kò ní ìtumọ̀ kankan ẹ jẹ́ kó máa ṣe gbogbo ohun tó ń ṣe yẹn lọ ohun tó ń ṣe fi jẹun nìyẹn ohun tó ń pùtì oúnjẹ sórí tébù ẹ nìyẹn ẹ ti gẹ́ẹ̀tì ohun tó ń fóúnjẹ sórí tébù ẹ nìyẹn òun náà mọ̀ wípé òun bá tì irọ́ ló ń pa èmi ò purọ́ kankan mọ́ ẹ máa parọ́ tó ń pa kò ní mímì sí mi ẹ fi lẹ́ o àwọn finisher ẹ ti gbọ́ ẹ jẹ́ kó máa pa gbogbo rọ́ òtítọ́ ló máa finish rọ́ ṣó ti yẹn kò ní mí nì ẹ̀yin tèmi òun ẹ jẹ́ kó máa kó warriors kiri kó máa dẹ warriors káàkiri orí social media kó máa kọ bad comment káàkiri ṣó ti yẹn kò ní túmọ̀ ẹ fi wọ́n lẹ̀ ìhun ló ń wẹ́nu kúnra èmi nìkan ni mo sì ń bá fà báyìí tó bá ti dìgbà tí mo need assistance yín tí mo fẹ́ kẹ́ ìṣù gbomi I will call you gbogbo yín wípé tó o ti dójú ẹ o ẹ dìde o ṣó yẹ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí kò lè dá wéré mu kò lè dámú irọ́ ló ń pa kò lè dámú ẹ gbàgbé ẹ eléyìí àmú eléyìí ó sì ló ń ṣe kiri jáde. ohun tó ṣẹlẹ̀ ni pé èmi nígbàgbọ́ pé mò ń bá Lizzy wí gẹ́gẹ́ bí aṣíwájú fún. ẹ̀ ń bá Lizzy wí. bẹ́ẹ̀ ni. ìyàwó ilé ẹ̀ ń bá wí. mo lè bá wí torí wípé lára àwọn ọmọ tí mo tó jẹ́ lọ́mọ lára ọmọ lẹ́yìn mi nídìí iṣẹ́ eré níjọ́sí. ọ̀pàgbà wálé àlẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni lára àwọn ọmọ lẹ́yìn mi kò lè sọ pé sáré sọ pé mo bá àwọn nídìí iṣẹ́ yìí mo dẹ̀ pẹ̀lú àwọn ọ̀gá tó tẹ́wọ́ gbà. ní Lizzy. bẹ́ẹ̀ ni. ẹ kí ló wá fa ẹ̀yin àtọmọ yín ṣe á di ǹjẹ́ wà ń fà kó tí jókòó tẹ̀ wà ń kéwì tẹ̀ ń kọrin stúdíò ebi bọ́mọ èèyàn bá ṣẹ̀yàn á sì mú bílálà á sì mú kòbókò á sì báwí tàbí mọdé ìmọ̀ọ́sẹ̀ bá mọ́ owó ṣe á di tèwì. bọ́mọ bá ti wá kọjá nínú lọ́wọ́ bàbá ó kàwé mọ́jú díẹ̀díẹ̀. bàbá mọ́jú ni. ẹ ṣe kárí kì í ṣe wípé ọmọ yẹn sọ̀rọ̀ burúkú bá bàbá lórí
o náà ti sọ̀rọ̀ èmi èyí tí ẹ wo ní èyí tí ẹ wo tẹlifíṣàn sínú tẹlifíṣàn náà lẹ ti ń sọ̀rọ̀ lórí social media wa yìí náà ni lórí social media wa yìí náà ni. kí ló fà á tó fi sọ̀rọ̀ fún yín. ṣe kò sí nǹkan tí mo rí tó kọjá wípé àti Ìyábọ̀ àti Lizzy pressure àwọn méjèèjì ó pọ̀ lórí ọmọbìnrin kan tá à ń pè ní Bíọ́lá Adébáyọ̀ lára ọmọ wa náà sì ni wọn. Ìyábọ̀ ń bínú Lizzy ń bínú Ìyábọ̀ tẹnu bínú tí mo rí tèmi rò tó jẹ́ pé tèmi rí nìyẹn pé Ìyábọ̀ ìgbà tí Ìyábọ̀ bínú àwọn èrò wá àwọn tó jẹ́ fáǹsì Ìyábọ̀ náà wọ́n wá tara Ìyábọ̀ wọ́n wá bínú. ṣé Ìyábọ̀ Òjó ní ẹni bínú kí ni bínú sí. ọ̀rọ̀ wípé wọ́n ṣe interview fún bàbá Ìjẹ̀ṣà wọ́n ṣe interview fún bàbá Ìjẹ̀ṣà. kí ni ti Ìyábọ̀ tí ń bínú sí. ìgbà tí bàbá Ìjẹ̀ṣà ń sọ̀rọ̀ ó sọ̀rọ̀ kọjá dárúkọ Ìyábọ̀ dárúkọ ọmọ Ìyábọ̀ ṣùgbọ́n kí la ti ń pè tíza ni wọ́n wá gbé kinní yẹn sí tíza kò sọ jù bẹ́ẹ̀ yẹn lọ kì í ṣe pé bóyá ó bú Ìyábọ̀ kì í ṣe pé bóyá bá Ìyábọ̀ Ìjẹ̀ṣà ṣùgbọ́n gẹ́gẹ́ bí wípé ẹni tí ó bínú sí bàbá Ìjẹ̀ṣà pọ̀ ẹ má jẹ́ ká dispute yẹn. ẹ̀yin tẹ́ ń wí ni pé ńgbà ó sọ̀rọ̀ ń pa Ìyábọ̀ kí ló á kàn tí ní sí. nígbà tí Ìyábọ̀ wá rí òun wá ṣáà bóyá ó complain pé bóyá kí bàbá Ìjẹ̀ṣà má dárúkọ òun something so ọ̀rọ̀ yẹn ṣàdáríwò. kí ló wá kàn tí ní sí. tó bá tọrọ yẹn dariwo ariwo tọrọ yẹn di pressure yẹn wá pọ̀ lórí àwọn ọmọ yẹn débi pé àwọn èèyàn ṣáà ń blé mẹ pé kí ló máa invite bàbá Ìjẹ̀ṣà fún kí ló dé tó lóògùn fídíò yẹn nígbà tí bàbá Ìjẹ̀ṣà ò kì í ṣe pé bàbá Ìjẹ̀ṣà wà remorseful nǹkan gbá kan so pressure yẹn wá pọ̀ gbogbo ẹni tó ń gbọ́mọ yẹn jà ti pọ̀. àwọn ṣáà insist pé kọ́mọ yẹn lọ yọ fídíò lọ́mọ bá yọ fídíò. kí ló wá kàn tí yín bẹ̀. thank you. bóò ni ti Lizzy ṣe wáyé lórí ẹ̀. ẹ̀ṣin ìgbà tí wọ́n wá yọ fídíò wọ́n tún bẹ̀rẹ̀ àwọn èèyàn tún bẹ̀rẹ̀ sí bú oṣù máa yọ kí ló tó yọ ọkọ̀ ọmọ yẹn ṣàtúwà láàrin méjì. so èmi bá ní ọ̀dà ìwọ Ìyábọ̀ o sísítà mi o òun má bínú mọ́ o torí pé o bínú làwọn èèyàn ṣe pariwo lé ọmọ yìí tí ọ̀rọ̀ fi di ọkàn bẹ́ẹ̀ hàn o ìwọ náà tó jẹ́ Bíọ́lá ọjọ́ míì bóyá Obama ti yọ fídíò yẹn o torí o tún yọ fídíò tán sìn o tún dariwo o tún ti wá ń rí i pé Lizzy náà tún ní fídíò kan wà tí Bíọ́lá yẹn ṣe fún interview kan wà tó ṣe fún Ìyábọ̀ bíi last year sẹ́yìn pé n tó lè mú tó ti lè yọ fídíò bàbá Ìjẹ̀ṣà àfi kó yọ ti tòun náà torí Lizzy ló sọ bẹ́ẹ̀ fún wa ní tò Lizzy ìwọ náà àmọ́ mo mọ̀ pé torí n tó wà nílẹ̀ náà ni ìwọ náà má bínú ìwọ náà má ní kó yọ fídíò ẹ gbàgbé ìyẹn ti lọ ẹ fọmọ yìí lẹ̀ because ṣe mọ̀ pé tí èrò bá pọ̀ lórí ẹnìkan nígbà míì tí a bá tètè attend sí irú ẹnìyẹn ó lè wà depressed débi pé ó fa ìjàmbá tá a lérò kó má bá wa sí ìjàmbá tá a lérò ká má bá wa ní wọn bá dẹ̀ ti fi ilẹ̀ o wọn bá dẹ̀ má ti pariwo lé o wọn bá ti má bàjá o ló jẹ́ kémi sọ pé wo Lizzy kò lè yọ ẹ fi ilẹ̀ yẹ kó máa ṣiṣẹ́ ẹ lọ. ok ẹ̀yin sọ bíi pé ẹ lọ fún ọmọ ìgboyà pé wọ́n yọ fídíò kankan kò lè yọ fídíò gbàgbé lórí ẹ̀. ní ìgboyà kọ̀ bí ìgbà tí mo bá wọn dá sí. torí nínú tí Lizzy ń sọ o oníkìní kan tí máa tẹnu mọ́ tí bá ń ṣètò rẹ̀ aládàbí pé tó ló ń bá kọ́kọ́ wá fún lágbájá tó ti wá fún yín rí. so bó ṣe wá di wípé mo sọ̀rọ̀ yẹn the next thing tí màá wá tá máa send the link kan sí mi ní mo kàn gbọ́ bọ̀dá Eeyan ẹni ṣoríire Lizzy rèé ẹni ṣoríire kẹ̀ mo ṣáà wo mo rí pé òkè òun bínú sí mi bó ṣe máa ń bínú sáwọn èèyàn wá bí mi àgbàjá èmi ni. ṣe pé nọ́mbà ẹ lẹ́yìn ìgbà tẹ rí pé mo ṣe náà ṣe fídíò mi ní nọ́mbà ẹ kì í má parọ́. ok ẹ̀yin náà bá fi. mo wá ṣe fídíò pé Lizzy mo pẹ̀lú àwọn tó bá wájú náà kí ló yẹ kó dé tó fi máa wá bọ́ sórí social media yìí tó máa wá gbé mi ṣe pé ó pọ̀ fún ẹ ó pọ̀ gan má ṣe bẹ́ẹ̀ mọ̀ sọ̀rọ̀ yẹn dáadáa. Ọbádògún mú kú aya rẹ̀ mọ́ràn. so bọ́rọ̀ yẹn ṣe di yọ̀ngbàyọ̀ngbà nìyẹn. ẹ̀yin jáde fún ọ
ṣé òun náà tó wá dá a padà fún ti yín. jẹ́ ẹ̀tì ẹ̀ so bó ṣe di iṣu àtàyànyàn ni ṣe ló jẹ́ pé ibẹ̀ làdàbí ti jáde pé àdàbí tó bá jẹ́ pé mi mọ̀ kọ́kọ́. kò ládàbí lọ́dọ̀ tèmi èmi ń kílèmù pé òun ló kọ́kọ́ wà.